káalẹ́ ìyá wa. Ẹ káalẹ́ o. Ẹ kú déédé àkókò yìí o. Mo jẹ́ yín bàbá Kábíyèsí ayé o. Orúkọ yín ti jẹ́? Fúnláyọ̀ ló kọ mí nígboro Òwúrẹ́ Ayétòròkè. Fúnmiláyọ̀ Awólérè. Awólérè. Bẹ́ẹ̀ ni bàbá. Àwọn oyè wo ló wà lórí yín? Mo jẹ́ ìyá Ìṣègùn ìgboro Òwúrẹ́ òkè. Mo jẹ́ ìyámọdé nílùú Òwúrẹ́ Ayétòròkè. Mo jẹ́ ìyámọ̀kún ní Àòsì àti Òrò. Ìyámọ̀kún Ògbóni. Mo wá fẹ́ sọ ìrírí mi nínú ọdẹ bàbá. Kí làwọn ìrírí yín o? Orí àwọn àtìrandíran tiwa ọdẹ ni wọ́n máa ń ṣe. Àtọlẹ̀dọ́lẹ̀ ní ti Kétéńfé. Kí àwọn tó láyé jẹ́ kádùá gbogbo ó gbà. Àmín o. Ògún ó sì rò wá. Ṣẹ́ẹ̀ṣẹ̀ ń lè mọ̀ tí sẹ́márì wọn pé adọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Ìjọ alágẹmọ jáde rùn gàrí rìn Ògún àfọwọ́ rẹ̀ wọ̀ wá. Ọ̀wọ̀ nílé lóko lódò láàrin ìgbẹ́ tí náà bá jólóko ń bọ̀wọ̀ fún un lé ó fọwọ́ wọ̀ wá o. A rí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ bàbá. Ìrírí mi nínú ọdẹ ní igbó Máṣífà. Ní àkọ́kọ́ ọjọ́ tí mo kọ́kọ́ rí ìrírí òun ni ọjọ́ tí mo wà ní Ìṣọ̀gì. Mo wà ní Ìṣọ̀gì ní ọjọ́ yẹn. Àwọn ìmàdò ni mo kọ́kọ́ pa. Bó lẹ ti pa wọn? Ìgbà tí mo kọ́kọ́ lọ ní ọwọ́ àárọ̀ sọ́wọ́ ọ̀sán tí wọ́n máa ń dà jáde. Mo wá rìn díẹ̀, mo pàdé ẹnìkan tó jẹ́ bí ọkùnrin náà ní ṣá. Ó bá ṣe ọwọ́ báyìí sí mi. Mo wò pé àṣà ló fẹ́ gbà. Mo bá fún un láṣà. Tábà táwọn bàbá wa máa ń mu, táwọn ìyá wa náà máa ń mu. Mo fún tán, mo rìn síwájú, ìjì bẹ̀rẹ̀ sí ní jà. Látara ibi tí ìjì ti ń jà ni mo ti ń sọ fún pé gbọ́ ọ̀wọ̀ ní tọmọ lọ́wọ́ wọ̀ ní talágan mọ́. Ọmọ kékeré ẹ̀fọ̀wọ̀wọ̀ mi tẹ́kọ̀ ẹṣin bá wọnú eku gbogbo ẹkọ àdàgìrì. Ẹran tèmi ó palẹ̀ ní tí màá fi pọ̀wó náà ní kẹ́yìn tó láyé kẹ́ darí sí mi. Kí n má pààyàn o, mo ṣe fẹ́ kó rí ẹ̀yin bàbá mi. Ifá ìpadà lẹ́yìn babaláwo sẹ́yìn ìpadà lẹ́yìn àgbàṣègbè. Ẹ má padà lẹ́yìn mi o. Mo ṣáṣe rìn díẹ̀ ni mo pàdé àwọn màdò yẹn. Wọ́n tó bí mélòó kan lọ́wọ́ àárọ̀ báyìí. Mo pa méjì nínú wọn. Ìrírí mi àkọ́kọ́ nìyẹn. Torí mo surprise pé bí mo ṣe kọ́kọ́ rìn tí wọ́n à ń di pé wọ́n à ń pàdé ìjì. Ìjì yẹn ló kọ́kọ́ fún mi ní ìjígìrì àyà pé kí ló dé. Èmi náà bá fi mú orin àwọn bàbá wa sẹ́nu. Mo fi sọ bẹ́ẹ̀ fún wọn. Tó adúpẹ́ fọ́lọ́run mo padà pàdé àwọn ẹni pa. Mo pa méjì nínú àwọn màdò yẹn bàbá. Igbó bo lẹ ti pẹran yẹn? Igbó Máṣífà. Máṣífà. Bẹ́ẹ̀ni, láftà Àkọ́mú. Ìrírí yín mi? Ibẹ̀ làwọn bàbá wa ti máa ń ṣọdẹ. Ìrírí mi ní igbó Mábẹ̀mábẹ̀. Ní ọwọ́ ọ̀sán náà ni tí mo jáde ńjọ́ náà. Mo pàdé àwọn ìjíwèrè. Mo mọ̀ pé ẹ̀yin bàbá wa náà mọ̀ pé wọ́n máa ń dà, wọ́n jọ máa ń rìn pẹ̀lú ara wọn ni tí wọ́n sì ga dáadáa. Mo ṣe rí wọn, mo yìnbọn sí ẹran tán. Ó di pé àwọn yòókù kí n rìn síbẹ̀ kí n lọ wo eléyìí tí mo pa yìí. Wọ́n bá ṣe bí èpè wọ́n máa bọ̀ wá, wọ́n wá pàdé mi, wọ́n bọ̀ wá bá mi níbi tí mo ti yìnbọn sí. Wọ́n sá ń ṣe gàǹtà bọ̀ mẹ́mọ̀ wọ́n ti dàgbà. Èmi náà bá sáyé òun pò fún wọn pé ó ti ajẹ́. Òkú alálẹ̀ tí lóhun ọ̀tàn náà òkùnkùn àwọn lóhun ní òkùnkùn àwọn wọgbó kọ̀kágò ló ń ṣe ọmọ kékeré lójú èrò okun èrò ọ̀sà. Ẹ jíṣẹ́ mi fún láńlẹ́yìn pópó ewu láńlẹ́yìn ọmọ àgbọ̀mìrègún ewu náà kẹ̀kẹ́ pàwòdì wọ́n kémi pé ewu àlọ́bọ̀ lónìí ni. Ọya tẹ́kọ̀ ẹṣin bá wọnú eku gbogbo eku àdàgìrì tẹ́yàwó dé bá wọnú ẹyẹ gbogbo ẹyẹ àdàgìrì. Ọya ìdarí ara yín kò lọ́dọ̀ tèmi ẹ jẹ́ kí n rọ́nà lọ. Mo ṣáfi lọ gbé ìjíwèrè yẹn lọ́jọ́ yẹn. Ó jẹ́ ìrírí kejì bàbá. Ìrírí yín mi? Ìrírí mi náà nínú ọdẹ. Ọjọ́ tí mo kọ́kọ́ wò pé kí ni máa ń ṣẹlẹ̀ báyìí gangan. Pé ògbójú ọdẹ àgbàṣègùn ní dà aṣá ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ àwọn tó bí wa. Mò ń gbọ́ tí igbó ń rọra mì bọ̀ lọ́wọ́ àárọ̀. Igbó yẹn ń mì. Kí ló máa ṣẹlẹ̀ níbi igbó yìí? Mo rí pé olúfà. Bàbá mo wá farabalẹ̀ fún kó má lọ jà sí inú omi padà. Mo yìnbọn sí.
bí mo ṣe yìnbọn sí olúfà yẹn níjọ́ yẹn mi ò mọ̀ wípé olúfà tó ti fẹ́ máa ní ìwò díẹ̀díẹ̀ ni. mo bá súnmọ́ bẹ́ẹ̀ láti bẹ̀ lọ bóyin ṣe bẹ̀rẹ̀ sí ní máa gé sí ara aṣọ mi nìyẹn 2 3 wọ́n ti ń tó bíi mélòó kan áwọ̀ ó ti á jẹ́ èmi náà bá sá wí gbogbo àwọn nǹkan tẹ ní ká máa sọ ń bẹ̀ pọ́mọ rúlà kan lójú kọ́mọ ẹ̀ lórí ìta ìjíwèrè kan kì í rọ́wọ́ ojú kọ́mọ ẹ̀ lóṣù òní ẹ̀kọ́ la ò ṣe ìjápàrọ̀ lójú fọṣọ gbogbo aburú tó bá fẹ́ ṣẹlẹ̀ lónìí ọyá kórékété kọ́dà ṣe kò dínà gbóréré torí tí kọ́kọ́rọ́ bá wọjú lìjìgìnà bá ṣàwòrò àrísàntì ní àkótá gidi ń tejò gbogbo aburú tó bá fẹ́ ṣẹlẹ̀ lénìí fún orí nìsàlẹ̀ tó àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá mi gbébọn sílẹ̀ èmi náà sì ní ìbọn tèmi mo wá gbé tọ̀dọ̀ mo wá lọ́ra dúró ní ibi after bí tá a máa fi ṣe ibùdó ògbẹ́ nkọjá bí tá a fi ṣe ibùdó ògbẹ́ gangan ní mábẹ́ yẹn náà mo ṣe bọ́ sẹ́yìn kù lẹ́yìn mo ń gbọ́ kẹ́kẹ́ ṣékè ọ̀kẹ́rẹ́ yẹn òun ni mo kọ́kọ́ fún níbọn tí mo pa mo ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ni máa wo ọ̀ká nílẹ̀ ẹ̀lẹ̀ wá farabalẹ̀ fọ́ká yẹn dáadáa pé kò fi bọ́ sí ibi tó ti lè rí. tí yìnbọn rí gbà náà. mi tí yìnbọn rí o bàbá mo yìnbọn sí níjọ́ yẹn lọ́hùn tí mo yin èyí tí mo kọ́kọ́ yìn fún kinní gan ó jì mí gírì báyìí mo wò ó pé tó ṣe bí apá àwọn bàbá wa tí máa ń mì náà ní tí wọ́n bá yìnbọn ọpẹ́ ní fọ́lọ́run ọjọ́ yẹn kan méjì náà tí mo pa ni. ọjọ́ náà. bẹ́ẹ̀ tí àwa fi ń dúpẹ́ fọ́lọ́run. oko ọdẹ wo lẹ lọ tí inú yẹn dojú. tínú mi dùn èyí tínú mi dùn jù pápátá òun ni ọjọ́ tí a ní ìyá mi kan fẹ́ ṣènáwó ní ọ̀dọ̀ wa so mo ti wá wò pé ẹran ní ń fún wọn ìgbà tí ọjọ́ ń súnmọ́lé ìráyè lóko ọjọ́ bí mo ṣe dé oko ní lákọ̀ọ́kọ́ gbàrà ń jọ́ ní tí mo dóko báyìí mo pa etú mo pa gàlà ọjọ́ yẹn mo wò ó pé àṣẹ báyìí lóògùn máa ṣe ṣẹ́ẹ̀ṣẹ̀ ń lè mọ̀ tí sẹ́márì wọ̀ pẹ̀ agbèfẹ́ ni ó yá wọ́ tìmọ́tìmọ́ lákàáyé ọ̀ṣìmọ́lẹ̀ mo mà dúpẹ́ lẹ́ni o pé mo tiẹ̀ lè sọ fún yẹn pé mú nǹkan báyìí wá fún tó sì rí bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi ládòṣù àjàsá o mo dúpẹ́ lọ́wọ́ Awólérè Àyìnlá tí ó lè fi ṣe irú oore yìí fún mi tó fi dé ọ̀la ọ̀sẹ̀ màmá yẹn máa ń dúpẹ́ ni èmi náà sì máa ń dúpẹ́ lọ́wọ́ Ògún pé kódà Ògún ṣeun àwo o. ìjọ wo nínú yín bàjẹ́ jù. lóko ọdẹ. lọ́rọ̀ ọdẹ. bá mi long story nìyẹn. ọ̀yà. ṣe mọ̀ pé ẹ̀yin àgbàlagbà náà lè máa ń sọ wípé tí ọdẹ bá ròṣẹ́ ròyà tó bá pẹrẹ kò ní fágbẹ̀jẹ. kábíyèsí bàbá ọjọ́ tí mo lè sọ pé ẹ̀rù Ọlọ́run bà mí jù náà ni ọjọ́ tí mo wà ní abúlé gbogbo bí a ṣe wà ń bẹ̀ ń jọ yẹn àti máa aṣẹ̀dóko ni bí mo wá ṣe jáde pé ọgbọ́n ó ní ẹ̀ lónìí yìí o má jẹ́ ń ṣẹ́ wá sẹ́ o ẹ̀yin tẹ́ bí wa ẹ dákun tí a bá wọnú gbọ́ àbẹ́bí farajàgbá ó yàtọ̀ náà gbogbo ìjò yòókù ń sá lọ ń lọ mo pàdé ẹran tí à ń pè ní òòrẹ̀ bàbá ẹran òòrẹ̀ ṣe mọ̀ pé a máa jà a máa tàpá a máa tàpẹ́ òòrẹ̀ àgbọ̀n bẹ́ẹ̀ ni bàbá mo bá yìnbọn sí ẹran yẹn àwọn bí àwọn ṣe mọ̀ páwọn náà máa kọ̀wọ̀ jẹ bíi 4 mẹ́ta ló wá bẹ̀rẹ̀ sí ni máa tà ní báyìí ní wà ń tà ní báyìí ní ń tà ní kí ló wá dé ẹ̀yin tọ́lá yọ dọwọ́ yín lónìí o ọ̀wọ̀ kó jẹ́ tèmi o òkú alálẹ̀ tí lóhùn ó tanná òkùnkùn àwọn lóhùn ó rìn òkùnkùn àwọn wọgbó kọ̀kágò ní sọmọ kékeré lójú èrò okun èrò ọ̀sà ẹ jíṣẹ́ mi fún láńlẹ́yìn pópó láńlẹ́yìn ọmọ àgbọnmìrìgbó ewu nẹ́kan kì í pa òdì kún ó kí mi kó ewu àlọ́bọ̀ ni àkòsálù sáwọn ní sáwọ wọn lóde ìsálọ ayé òdìmọ̀dìmọ̀ ń sáwọ wọn lótùfẹ́ ó dá fọ́rúnmìlà ńgbà tí gbogbo aráyé sọ̀rọ̀ rẹ̀ láìdá Ọ̀rúnmìlà ní tó bá yẹ pé tèmi lẹ̀ ń bá wíńjọ́ wọn bá gún yẹn ní odó ọjọ́ náà ní gìrìgìrì odó múlé tààrà bá sẹ́ńtì gbó ti jù omi tìtì lónìí
ẹ jẹ́ kí n jagun àjàyè o, ẹ̀yin tó láyé ẹ ṣàánú mi, bàbá mi ṣàánú mi o. Awolere Àyìnlá Bámẹ́kẹ́ Àjàlá, mo bẹ̀rẹ̀ sí ní pé gbogbo àwọn bàbá mi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run jọ́nà kò padà sí ìyọnu kankan tẹ́lẹ̀ yẹn padà fi rọ ara àwọn tí bí yẹn sá lọ, mo fi gbé ẹran tí bí ńlẹ̀ lọ́lé. Ọjọ́ wo ló wá burú jù? Tó burú, ọjọ́ tó burú èṣù là á fún, oko tó léèkan àgbé falágbàro bàbá. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, adúpẹ́ lọ́wọ́ àwọn tó láyé, adúpẹ́ lọ́wọ́ ewé àtegbò, mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi Kúlàdé onílé owó, mo wá dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run, mo dúpẹ́ lọ́wọ́ òòṣà mẹ́rẹ̀ẹ̀rìndínlógún tí ń bẹ lóde ìsálú ayé pé ewu nẹ́kan kì í pàwòdì, ajagun àjàyè ní ọjọ́ tá à ń wí yìí. Ẹran tí ó jẹ́ ẹran abìjà tó fẹ́ dá wàhálà tá a wí yìí sílẹ̀, akítì. Akítì. Bàbá. Bàbún. Akítì. Ọ̀rọ̀ nípa akítì yẹn òun ni mo fẹ́ sọ. Ó yá. Torí àwọn gẹ́gẹ́ náà bí wọ́n ṣe wà yẹn, ẹran àlùjọ̀nú ni ká pè wọ́n. Ẹran tó òun náà máa gbàbọ̀dì ni ká pè wọ́n. Òun tún yàtọ̀ sí ìjíwèrè, ṣe mọ̀ pé akítì òun á máa jọ ní. Òun ni wọ́n là ń pè lélégbèdé lónìí tá a bá fẹ́ lò fún pé tí àwọn bàbá wa bá ń sọ wípé igi télégbèdé bá fọwọ́ bà ìdun ní dún bàbá, òun ni ẹran tí mo fẹ́ sọ nípa ẹ̀. Òun ni bàbún lè dé ìbò. Bẹ́ẹ̀ ni bàbá. Ọjọ́ tí ẹran yìí ti máa kọ́kọ́ pa àwọn náà wọn a máa kọ́wọ́ rìn déédéé bí ọwọ́ ìrọ̀lẹ́ mọ́ nǹkankan, mo ti kọjá nígbà tí ò sóko, gbogbo àwọn igbó táwa ń dẹ, igbó alúbọ́, igbó aparun táwa ń dẹ ń bẹ̀ yẹn kò sóko kankan ń bẹ̀ nígbà náà lọ́hùn. Gbogbo ibi tọ́lọ àdókà nísìnyí yẹn kò sóko ń bẹ̀ nígbà náà lọ́hùn rárá, kò sẹ́nì kankan tí ń dáko ń bẹ̀, kò sí kùsà, kò sẹ́nì tì níwájú kọ̀mú táwa ń sọ yìí, gbogbo aláparun táwọn wí. Èmi nìkan náà mo jáde níjọ́ náà bẹ́ẹ̀. Wọ́n bá sì yọ jáde sí mi. Mo ṣáà kan wò pé eléyìí tó dúró yìí ṣé èèyàn ni àbẹ́rin? Ṣé èèyàn ni àbẹ́rin? Àsúnmọ́ra wa díẹ̀, mo fún un bọ̀ tán bàbá. Ó di pé ojú olódì mi fẹ́ máa pòrì. Ojú olódì mi fẹ́ máa pòrì, gbogbo ẹ̀ sá ti dúdú. Ìrìnà rí ẹran gan débi pé yín lọ ọbẹ̀ ń lọ ọba. Tó ẹ̀yin tọ́lá ayé ọdọwọ́ yín lónìí o. Ojú àṣà kan rí ibi tàwòdì ẹ̀rọ náà àbátálá gan mọ́dà òun lòṣòkè gbà o. Mo ṣá bẹ̀rẹ̀ sí máa sọ gbogbo nǹkan tí ẹ̀yin bàbá wa ní ká máa sọ ńjọ́ náà lọ́hùn. Pé ọmọ ọ̀run lákàn kì í rójú kọmọ ẹ̀ lórí ìta, ìjíwèrè kan ò sì rójú kọmọ ẹ̀ lósùn rí. Òun lé ògbódọ̀ rà, ọyẹ ṣàánú mi lé ní ẹ bá mi ṣe, ẹ̀yin tó láyé ẹ bá mi ṣe kí n borí wàhálà yìí o. Ìgbà tí a padà tọ́lọ́run padà pé kí òun lé ó fún mi ní ẹ̀mí ara fúfúyẹ́ tí mo dìde tí mo lọ gbé ẹran yẹn níbi tí mo pa sí. Ìgbà tá a délé níjọ́ náà lọ́hùn, níbi àpòlá akítì yẹn gangan, níbẹ̀ ni mo ti bá owó ẹyọ mẹ́ta. Mẹ́ta? Owó ẹyọ mẹ́ta bàbá. Kí ló owó ẹyọ wá dénú ẹ̀ ẹran? Ó surprise mi o. Àwọn tí ó láyé náà ni wọ́n bá wa tú yẹn. Torí pé ṣe mọ̀ pé ńgbà náà lọ́hùn àwọn gbogbo ẹ̀ máa wà nù ara wọn tó fi dì sí náà ni. Kó lé ọjọ́ kọ́wọ́ máa jẹ́ tiwa. Gbogbo ọjọ́ ta bá ti jáde. Níbẹ̀ lé tí mo fi ń dá àṣà bàbá. Ẹ fi ń dá àṣà? Bẹ́ẹ̀ ni. Ìtumọ̀? Ngbọ̀ yẹn pàtọ̀lẹ̀ dọ́lẹ̀ ní ti kèfé, gbogbo àwọn tí wọ́n bí àwa ń ṣe àṣègùn ni wọ́n máa ń ṣe. Nígbà táwọn bàbá wa bá ti dàgbà ọdẹ, tí wọ́n bá ti wà lé, wọ́n máa fi ṣọmọ aráyé lóore ni bàbá. Ọgbà àgbàjọ. Ó ń bẹnu ẹ̀rìndínlógún mi. Ṣé ta lọkọ yìí ní ṣe ọdẹ? Bàbá mi náà ni. Gbogbo àwọn àtìrẹ́dìrẹ́ tèmi nínú ògbóró Òwéré Òkè ọdẹ ni wọ́n máa ṣe. Ni mo fi dìyà mọdẹ lónìí. Ṣé bàbá yín ò bí ọkùnrin ni? Bàbá mi bọ́kùnrin àtọkùnrin àtobìnrin gbogbo wa ní ìlàjọ ń ṣọdẹ. Mi ò tiẹ̀ fẹ́ kaṣù yìí tí ẹ̀ kaṣù kú. Ọdẹ yìí èmi máa bá wọn lóko torí mo láìkì ẹran jíjẹ. Iṣẹ́ ẹ̀kẹlẹ̀ kọ́. Ìkọ́ṣẹ́ bàbá, ìkọ́ṣẹ́ kankan. Ìgbà táwọn tí wọ́n bí èmi tí wọ́n ti rí mi pé ṣọgbó ní eléyìí wọ́n ní ó lọ sùkú kọ̀ lọ. Wọ́n ní kó kọ́kọ́ṣẹ́ kọ̀ lọ. Àwọn náà fi mí lẹ̀. Mò ń tẹ̀lé bàbá mi kiri oko ni.
ṣé ọdẹ ni wàá fi yín fún ṣé tí mo fẹ́ lọ́kọ. ṣe mọ̀ pé wọ́n lè fà mí fọ́dẹ tèmi ò bá láìkè ọdẹ ńkọ́ òǹlù ni mo fẹ́ onílù lọ́kọ mi. onílù. bẹ́ẹ̀ ni ààrẹ rẹ. ṣé yóò mọ ẹjọ́ ẹ máa tẹ̀lé wọn jábá lùlù ni. ní tẹ̀lé. ẹ̀yin ọgbà oko ọdẹ lọ. ọkọ mi òun lo oko òlù tí ó máa lò lùlù èmi sì ń ṣọdẹ lé èmi ń ṣọdẹ lóko. tẹ́ ẹ bá wà lásìkò tẹ́ ẹ bá wà nù oyún kọ́ tẹ́ ẹ bá wà nǹkan dísà. tí mo bá ti wà ní oyún gbà tí èrè mi kò pé má ṣọdẹ. ẹ tàn lóko. bàbá ohun téèyàn bá kọ́ yàtọ̀ fàjẹbí kò pé kí n má ṣọdẹ rárá. bẹ́ẹ̀ bá wá gbọ́mọ pàgọ́. tí mo bá gbọ́mọ kàn máa gbọ́mọ kalẹ̀ máa lóko. ẹ gbọ́mọ kalẹ̀. lágbára alẹ̀ tí ò sí ohun tí ó ṣe ọkọ mi ó sì máa tọ́jú ẹ̀ mo jẹ́rìí ẹni tí mo ní. kò ní sùn lọ́dọ̀ àwọn orogún mi gbà lọ́hùn nínú yàrá mi ní ó máa sì tí wọ́n bá ń tọ́jú àwọn ọmọ mi kí n tó dé. bẹ́ẹ̀ ni. ọlágbára o pé ọkọ yín ò béèrè pé ńgbẹ ẹjọ wà lọ́nà pé iṣẹ́ kílẹ̀ ń ṣe. ó ti mọ̀ ńgbọ ìpàjọ wà ń lu náà ni ó ti mọ̀ ìpọdẹ làwọn bàbá mi ó ti mọ̀ pé iṣẹ́ yìí ni mo yàn láàyò tó kí ló kù ìfẹ́ sì ń bẹ. iṣẹ́ ìyàwó tí mo fẹ́ o. bẹ́ẹ̀ ni iṣẹ́ ọdẹ ní í ṣe o inú gbó kódà ní. bí bá dé tí bá sẹrẹ tí kòkó bá kún àjọ kò jẹ àtijọ́ rẹ̀ náà á tó fáwọn ará àdúgbò náà jẹ ń sẹrẹ torí mi láìkẹ rẹ tí mo bá lo oko ọdẹ tí n bá jí lóru tí n bá lọ tọ màlọ mẹ́rin lérí àtẹ ní màá fi pa ni. ìmọ̀ràn olè wa ní fáwọn obìnrin ẹgbẹ́ yìí. kò sí mọ̀rẹ̀ kankan tí mo ní fún wọn ju pé ojú ọpọ́n kẹ̀ kìí ṣe òpó tàfé kẹ̀ kìí ṣe sà gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ pé ìdílé kéèyàn má fi ìdílé ṣeré o tó bá yẹ pé òòṣà ni wọ́n bá ń ṣe nídìílé kó múra sí kò lè tẹ́ láéláé ṣé ń gbọ́ àbá tó bá yẹ pé ọdẹ ni wọ́n máa for example ọdẹ ìmàlẹ́ ò pé ìmáṣọ ọdẹ bí mo ti ṣọ́ọ̀ṣì dé máa gbé mọ́ mi ìmàlẹ́ ò pé àmọ́ṣọ ọdẹ wá ti ṣọ́ọ̀ṣì ògún náà ní òwò lé wa ògún náà ní òwò lé wa ẹni rẹ níwájú ní ìwòlédè ni ògún náà ní òwò lé wa fọwọ́ rẹ wọ̀ wá olúmọkí lákàyé ọ̀ṣùmọ̀lẹ̀ ṣẹ́ṣin lè mọ̀ tí sẹ́màrù ọ̀pẹ̀ fọwọ́ rẹ wọ̀ mí olúmọkí fọwọ́ rẹ wọ̀ wá olúmọkí ẹni rẹ níwájú ní ìwòlédè ni fọwọ́ rẹ wọ̀ wá olúmọkí lákàyé ò sínú ohun tá a fi ṣeré téèyàn bá ti mú kẹmọ́kan sínú rẹ̀ sì pléènì sọmọnìkejì rẹ̀ bàbá tí ń sì ń ṣe bó ti yẹ kó ṣe yóò máa dúpẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ọmọdé kó múra dáadáa kọ́mọ̀ bí wọ́n ti kọ́kọ́ bu ẹ̀tù síbọn bàbá kọ́mọ̀ bí wọ́n ti fi ọta sí tó bá ṣe ọta àwàyá kọ́mọ̀ bí ó ṣe fi sí kọ́mọ̀ bí ó ṣe wá fi àjẹ̀lé lérí tí ó wàá bu ẹ̀tù sí tí ó wàá fi àjẹ̀kọ́fà rẹ̀ tí ó fi ìṣáná síbi bọ́nà níbi ìbọn ẹlẹ́tù lọ́mọdé tí kọ̀bọ̀n gbogbo ìgbà yòówù tọmọdé bá sì nẹ̀bọn sókè báyìí tó bá ti fẹ́ yìn tó bá ti yìn yóò rí i pé àyà rẹ̀ lè ṣe gbìm ọwọ́ rẹ̀ lè méjìjì kó dúó lérí ọwọ́ rẹ̀ pé kò sí nǹkan kan kò sí ní sí nǹkan kan ìkọ́bálá ó lé ọmọ àfìṣọ́rọ̀ kíkà wá kò sí ohun tó ní kóbìnrin ọmọ àṣọdẹ o tó bá ti jóbìnrin tó lè rìn pàápàá jùlọ gan tó bá ti fẹsẹ̀ wọnà gbó báyìí tó bá ti sọ fún àwọn tó láyé àtàwọn tó bí ọ pé lónìí mo fẹ́ mẹ́rin lọ lé ni bàbá tó bá ti sọ bẹ́ẹ̀ wípé ojúmọ́ ìmọ̀ kí gbogbo lè ṣe ọmọ rí ṣe ò lónìí mo fẹ́ rí tèmi ṣe nù gbẹ̀yìn ẹ̀yin tẹ́ bí mi ọyá ní kí á ní wàrà ṣe ṣàìdarí oore sọ́dọ̀ mi tẹ́kọ̀ ẹ̀sìn bá wọnú eku gbogbo eku àdàgìrì tẹ́yàwó ní bá wọnú ẹyẹ gbogbo ẹyẹ àdàgìrì bàbá tẹ́rẹ̀kọ ẹkùn tó bá wọnú ẹranko gbogbo ẹranko máa ń dàgìrì ni ò tẹ́kọ̀ ẹ̀sìn bá sì wọnú eku àdàgìrì ní kí á ní wàrà ṣe ṣàwọ́yẹ darí ẹran sọ́dọ̀ mi wọ́n darí ẹran fún tí ó dàbí pọ́lọ̀ ọmú lóye ni tí ó dàbí epo mu létí ilé ni tí wọ́n máa pẹ́ àwọ́tán dé òun lé ẹ ó ti tán pẹ́rẹ́ ó rí òun ló gbé wá fún wa yìí kó sì má dàjẹ́. ìmọ̀ràn wo lẹ fẹ́ fún gbogbo ọdẹ. kò sí mọ̀ràn kẹ́kẹ́ tí mo fẹ́ fún gbogbo ọdẹ kí wọ́n jẹ́ ká múra sẹ́sìn wa ká sì dúró déédé nínú ìpàdé ká sì dúró déédé pẹ̀lú òtítọ́ ká má fi gbákan bọ̀ kan nú
kọ́dẹ máa tó bá pa ẹran kó fẹ́ nìkejì jẹ ìjàǹjà kún ò tó nǹkan mo fi dákàn mi jẹ ká má ṣe bẹ́ẹ̀ tí ọdẹ bá lọ oko tó bá dé nísìnyí tó bá mú ẹran tó pa tó bá fún aráabí tó fún aráabí kò sọ wípé kó má pa mí lọ làbánu tí ọdẹ bá sì dìde ńlẹ̀ tí ó bá fi lọ oko tó bá gba owó lọ́wọ́ alápatà ní àwọn tá a máa tẹrẹ fún láwọn alápatà tó bá gbowó lọ́wọ́ wọn tí bá ti ń dé kọ́lọ̀ bá wọn pé tó ń tó gun ṣe ní o bàbá ọ̀rẹ́ ọ̀fẹ́ ra owó fẹ́tàn jẹ́ o lágbára lẹ̀ ògùn ọ̀tún máa ṣe kún fún ni ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nísìn tí wọ́n bá lọ tí wọ́n bá dé wọ́n lè mú ẹran wọ́n lọ ta fẹ́ lomi ẹnìkan lẹ́sìn lọ́wọ́ bá pé ńgbà tí ìyàwó ọ̀rẹ́ mi bímọ wọ́n fẹ́ lọ bẹ̀ ògùn ó ṣe tí n bá dé yín yọ̀ sí ọyẹ ìjẹ́ ká lọ fún ẹnìyẹn lẹ́rìn tá a bá gbìyànjú tá a bá lọ fún alápàtà ó ṣàdúrà ni tó bá ti ṣàdúrà ògùn ó tún ṣe èyí tójú ni lọ kódà yóò tún láǹfààní àti lè lọ bẹ̀ lóníjọ́ mi pé mo fẹ́ lo oko o báwo ni ó ti rí o kìí ṣe orí burúkú látàyé aláyé ti dáyé náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ làwọn bàbá wa ti lọ báwọn alápàtà wọn pé àwọn ò tí ì lo oko àwọn sì ní ṣiṣẹ́ ńlé ọyá. sẹ́yìn náà ẹ̀yin náà máa fògùn pẹ̀ràn. oògùn bàbá tó ẹja sá máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. àdúpẹ́. ká sì máa dúpẹ́ lọ́wọ́ àwọn tó láyé nígbà tó yẹ pé ńlẹ̀ là bá a máa gbìyànjú díẹ̀díẹ̀ èyí tá a fi sínú ọnẹ́ tá a fi ẹnu ìbọn wá sí báyìí pé tó bàbá adéná gbó ní kí á ní wàrà ṣe ṣá o kó lé ọ̀darí ẹran tó ní kìmí fún wa o à á fi síbẹ̀ èyí tá a sì fi di ìbọn ra báyìí èyí tá a sì fi ọṣẹ tá a fọṣẹ sọ́wọ́ báyìí tá a bá pa àwọn nǹkan pọ̀ mọ́ bàbá ṣàwòrán pèpè kó polówó ọlọ́rọ̀ wá fún wa kó bá mi pè ẹran ńláńlá lónìí. tẹ ẹ bá dẹ̀gbẹ́ lọ. ojúmọ́ èèmọ́ kí ṣẹfun ó má ṣẹfun lẹ́ni kémi ọ̀pẹ̀rẹ̀ ńláńlá ojúmọ́ kì í mọ́ kóbìnrin ó má fòbò hẹlẹ̀ lónìí mo fẹ́ pẹ̀rẹ̀ ńláńlá bàbá ní kí á ní wàrà ń ṣe ṣàwọn tó la yóò ṣe òní ó sì ṣe ọ̀nà ọ̀la. ṣe é máa ń dẹ àyà ẹ ìgbẹ́ yáyà. a máa dẹ. bẹ́ẹ̀ ni bàbá mo ń gbọ́ yín. wọ́n máa dàbí. ìgbẹ́ alágogo. wọ́n máa dàbí. àjọ lọ àti gbogbo àwọn ọdẹ náà wọ́n dàbí. ẹ̀yin mélòó lẹ wá máa jó bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àwa táwọn máa jó bẹ́ẹ̀ náà tó bí mélòó kan wèrè òkè wa. tí ní ìtìyànjọ́ máa lu yín. bẹ́ẹ̀ ni. tọ́jà bó bẹ́ẹ̀ làwọn náà. táyé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. táyé. ìjíwù mi. bẹ́ẹ̀ ni àwa àjọ lọ ni. òde ní. mọ́ríà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. mọ́ríà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Maria. bẹ́ẹ̀ ni àjọ lọ ni. Rashida ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dógó àjọ lọ ni. bẹ́ẹ̀ ni tí ó sì sí ìyọnu kankan. gologini la dìé bò èkó ìmọ̀ kò sí ìyọnu kò sì ní sí ìyọnu kí gbogbo àwọn ọmọdé tí wọ́n bá ń gbọ́ mi nílé etí tí wọ́n ń gbọ́ mi ò ní di ojú tó fi ń wò mí ò ní fọ́ torójú àṣà ìríbi tàwòdì rọ́nà àbátálágan mọ́dá lóríṣòkè gbà òun lé ọba mi gbọ́wọ́ yín o àti onílé àtàlejò ọ̀wọ́ ajẹ́tẹnì kọ̀ọ̀kan yín ọ̀wọ́ nílé lóko lódò láàrin ìgbẹ́ tí ní bá jólóko máa ń bọ̀wọ̀ fóòrùn gbogbo etí tó ń gbọ́ mi àtọjú tó ń wò mí ojú náà ò ní fọ́ o lágbára àwọn tó láyé lágbára Ògún àwọ èrìkì lọ́gbọ̀n ìjọ ọmọ òwúlọ̀ dandan sí dámọ̀ ẹ̀rẹ́ kóńdọ̀ aláìrè owó àpéṣìkìtì bárìn mo kí gbogbo elédè pátápátá mo kí gbogbo àwọn bàbá mi mo káwọn ìyá mi mo kí àwọn aláṣègùn tí wọ́n ń bẹ lápèrè ewé ọmọ ajé ọ̀fọ̀ ọmọ àjò mo sọ pé ó mì ṣàṣègùn fún gbogbo ẹ̀yin ìyá àti bàbá tàjọ ń jáwé tàjọ ń wàgùn mo tún wá ta ṣàṣà mo wá kí àwọn ọmọ ọkọ ayé tí wọ́n ń bẹ ń bẹ mo kí olúwo lọ́tún mo kápẹ̀nẹ̀ lọ́sìn àbí èsọ́lá mo kí gbogbo àwọn ìyá mi o kúlàdé onílé owó wọn ò ní padà lẹ́yìn wa o ifá ò ní padà lẹ́yìn babaláwo ìyá mi ọba wa ṣe ọ̀pákẹ́ ọ̀làkẹ́ alágogo dẹ arógbáṣọ má balẹ̀ abá wa ṣe o ọ̀rọ̀ tí ń gbénu lédì tí ń jèkuru funfun lágbára àwọn tọ́láyé àní tí àní tẹ̀tẹ̀kẹ́ kì í tẹ́ láwùjọ ẹ̀fọ́ àrìn òjé tẹ́lérí ẹni ọ̀la lérí gbogbo èròǹgbà ọ̀kẹ́ kálukú wa wá sí ìmúṣẹ àwa ń wo ọdún náà ń wò wá àní bá dìsẹ́mbà lọ ìyá ayé ò ní já bá dìsẹ́mbà lọ lágbára lẹ̀. àyà ẹ̀dá akọ yín lẹ́ẹ̀kan sí kẹ́ ẹ̀dá gbére pé ó dìgbà mí. orúkọ mi ni Fúnláyọ̀ Awólérè nígboro Òwéré Òkè ìyá àṣègùn tìlú Ìwéré ìyá ọmọdé ìlú Ìwéré Òkè ìyá mòkun àti òru. ẹ ṣeun. kábíyèsí bàbá.